Ẹni kúkú òrìṣà, orí ẹni làjí bí, ẹlẹ́dẹ̀ ẹni làjú bẹ́ẹ̀. Mojú lòwúrọ̀ kùtùkùtù àtàbí mo dì mórí mi jẹ́ ńlẹ́gbẹ́ pé tí ó dáa fún mi. Ìṣẹ̀dá mi mo bẹ ọmọ takùsọ́nà dé èéfín. Adé ń wá àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Báyọ̀ jọ ṣe wá látòdì ọ̀rọ̀ orí mi dákun tí ó tẹ̀. Orí ìlànà kò mímọ́ fẹ́rù ọmọ nìkejì láyé. Torí orí ní gbẹ̀ni tá a fi dájú owó. Orí náà ní gbẹ̀ni tá a fi tẹ̀ pa ẹlẹ́fẹ̀. Orí ní bàbá tí fi wọ̀sọ̀ mọ́sáàdì àsọ̀bà fi tọ̀nà yan àtàbí o. Orí mi jọ̀wọ́ jẹ́ bẹ́gbẹ́ pé o. Orí mi gbè mí o. Ẹlẹ́dàá mi gbè mí. Orí mi gbè mí o. Ẹlẹ́dàá mi gbè mí. Orí mi gbọ̀ọ́yà nílé ra. Orí mi gbè mí o. Ẹlẹ́dàá mi gbè mí. Ọ̀jẹ̀ ní ìgbọ̀mọ̀ ọlọ́jẹ̀ orí mi gbè mí láyé. Orí mi gbè mí o. Ẹlẹ́dàá mi gbè mí o. Orí mi gbọ̀ọ́yà nílé ra. Orí mi gbè mí o. Ẹlẹ́dàá mi gbè mí. Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Ó kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀dẹ̀ ọ̀dà bí ọmọdé eléyìí mo kí yín o, màjèsí eléyìí mo kí yín o, mo kọ́kùnrin mo kóbìnrin. Mo kóyún inú mọ káṣẹ́ ìdí o, bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí o. Ẹ̀yin ìyálájà àti bàbálájẹ́ gbogbo yín mo kí ẹ kú àtàárọ̀, ajé ó gbè wá. Ajé ò ní kọjú ìjàdá wá o, ajé yóò bá wa gbé, yóò dúró tí wàá kò ní fi wálẹ̀ títí láéláé. Màálù ìbá pé ní káàwù òun la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nínú ayé oníranran kan lọ́lọ́run ọba dá. Oríṣiríṣi omi ní ń bẹ, oríṣiríṣi odò ló wà. Oríṣiríṣi ọkùnrin ní ń bẹ, oríṣiríṣi obìnrin ló wà. Ṣùgbọ́n ọkùnrin lọkùnrin ó máa jẹ́, bẹ́ẹ̀ náà ni obìnrin lobìnrin ó máa jẹ́. Ọlọ́run ọba tó dá nǹkan sínú igbó, èyí tí ń bẹ nínú omi, èyí tí ń bẹ nínú òkè, èyí tí ń bẹ nínú òfurufú, èyí tí ń bẹ nínú iyẹ̀pẹ̀, òun ló yé o. Màálù tẹ̀ ń wò yìí, abẹ́ máa sojúmọ́ ọjọ́ kan tí màálù kì í jáde láyé. Ó jẹ́ ẹranko kan tó jẹ́ pé gbogbo nǹkan ló pèsè lára. Màálù ẹ rí i pé àwọn ẹ̀dá kan lókèrè pẹ̀ wọn kì í jẹ màálù rárá. Wọ́n ń sìn gẹ́gẹ́ bí ọlọ́run wọn ni. Ìyẹn àwọn òyìnbó India, àwọn apá kan ń bẹ torí gbogbo wọn kọ́. Màálù àwọn kankan bẹ tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa rẹ̀ lára màálù, ẹni tí ó bá nímọ̀ tí ò mọ̀ kankan orí ẹ̀ yóò máa gún mú ni nígbà tí ò yé. Ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò farabalẹ̀, yóò wá nǹkan fìdílé, yóò sì jókòó lé nǹkan, yóò wá sẹ̀nù kẹ́mú. Bẹ́ẹ̀ mo ti fẹ́ kẹ́yìn tẹ́ ń gbọ́ mi náà ò ṣe. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ jókòó lé nǹkan, kẹ́ wá sẹ̀nù yín kẹ́mú. Màálù àǹfààní pọ̀ lára màálù gan-an. Bẹ́ẹ̀ ni ìwòsàn ń bẹ lára màálù tó pọ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ náà ni ìdènà àwọn ẹ̀mí òkùnkùn, ìṣínà oore, ìlànà oore ọ̀pọ̀ lára màálù. Màálù jẹ́ ẹranko kan tó jẹ́ pé tọ́látọ́lá ní máa fi rìn.
màálù sì jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé tí wọ́n tọ́ bá ń wò lọ́ọ̀kan kẹ́ni tó ní ó tó sọye tí ó tà ìwọ gan fúnra rẹ̀ ó ti máa fi ẹ̀mí bu owó pé màálù yóò tó yẹ báyìí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ nílà káyẹ̀ máa já mi o fúnra màálù ní díyelé rẹ̀ ìwọ tó fẹ́ rà ní wọ́n máa wò lọ́ọ̀kan pé màálù yìí yóò wọ $100 màálù yìí yóò wọ $200 màálù yìí yóò wọ $150 fúnra màálù ní díyelé rẹ̀ àṣírí ni. àwọn bòròró tàbí àwọn haúsá tí wọ́n ń da màálù jẹ nínú igbó wọ́n lè sọ púpọ̀ lọ́rọ̀ màálù. ṣé ẹ mọ̀ pé àwọn màálù tó bá jẹ́ àwọn ìyá agboolé ìyá agbo tẹ́lẹ̀ àwọn tí wọ́n ń pè ní ìyá agbo àwọn tó jẹ́ pé wọ́n tóbi kàǹkà ẹ̀rí pé tí wọ́n bá ń da ẹran jẹ lọ àwọn tó tóbi kàǹkà yìí tí wò wọ́n tóbi báyìí àwọn ni wọ́n máa wà wájú. tí wọ́n bá ń da ẹran lọ tí àwọn àgbà màálù yìí bá ríbi tí àlùjọ̀nnú bá pọ̀ tí wọ́n bá wà lọ́ọ̀kan wọn ò dúró wọn ò ní lọ báwo kí olówó wọn máa lù wọ́n ní pàpà tó wọn ò ní lọ wọn ò ní gbà ní àwọn màálù wọn máa sọ kí olówó wọn kó darí wọn gba bòmí àwọn olówó wọn ò ti mọ̀ pé àlùjọ̀nnú ní ń bẹ lọ́ọ̀kan màálù ní ń sọ màálù torí pé tí wọ́n bá wọ ọbẹ̀ nǹkan mi lè ṣẹlẹ̀ màálù ẹ̀wà gbọ́ a kọ́kọ́ mú láti bí ìwo màálù a máa mú bọ̀ títí tá a fi débi pátákó ẹsẹ̀ rẹ̀ ìwúlò rẹ̀ òun la fẹ́ sọ fún wa ẹ mú gègé yín ẹ mú báírò yín ẹ mú tákàdá ọ̀dọ̀ ẹ̀yin àgbẹ̀ adókò kẹtẹrẹrẹ níjọ́ àgbẹ̀ míì tí ń dáko kò jèrè àpò kan rí bíi kí wọ́n sun pápá kókó rẹ̀ ó jó bíi kó gbìn kó má wù bíi kó kọbè kó má tasu má dàrẹ́ láàmú mọ́ bọ́yìn. ìwo màálù báyìí lọ tọ́jú ẹ̀jẹ̀ ọ̀pọ̀ díẹ̀ ọ̀gbọ́n rí àní ọlọ́tọ́jú ìwo màálù yà sọ rẹ mi àní à ń sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ à ń sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ kí wo mi tó gùn àní à ń sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀fẹ́ gbọ́ ẹ bá ti wá ìwo màálù iye yòówù tẹ ẹ bá rí ṣùgbọ́n ní má jẹ̀mú o ìwo màálù tẹ ẹ bá lù kẹ ẹ jẹ́ kọ́ ni pẹ́ jẹ́ ìwo màálù kan náà ẹ má gbèsè táyé fún ti kẹ́hìndé o. ìwo tí wọ́n bá yọ lórí màálù eléyìí ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ìwo tí wọ́n bá yọ lórí màálù eléyìí ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan kì í ṣe pé ààrẹ yọ kan ọyẹ kó dànù náà inú àgbàdá níjẹbẹ ẹ kó dà sí ẹ mú dìdí atare ẹ kó sí. àwọn àgbàlagbà wà lọ wá àkàrà elépo yóò pọ̀ bámú èkuru funfun yóò pọ̀ bámú èèpo ọ̀bọ̀ wọ́n wá jò tí a bá fẹ́ jó iṣẹ́ yìí á ta epo yí àròká dáadáa ó nídìí o. káwọn òjijì fèrè ọba lè yọ̀ǹda ni o ẹjọ bá mú ó ti jó odògùn. ọ̀jẹ̀ ní gbọmọ ọlọ́jẹ̀ orí mi gbèmí o. orí ló gbàgbé bájọba ló dárò orí ló gbàlùkò ọ̀nà àjọba lé kóṣù orí ló gbẹ lẹ́kẹ́ lẹ́kẹ́ lẹ́kẹ́.
ó bẹ̀rẹ̀ pé ó ti dògùn ó ti dògùn kọ̀jọ́ lójú dìdìrìn àní ọba èèyàn ọkọ́gbọ́n ìwọ àgbẹ̀ oníṣu lóhùn Olódùmarè o lọ́kọ̀ ebè àwọn iṣu tó ti gé èbúsú àbúrò rẹ̀ yìí ti pẹ̀ mọ́ nígìrì èbùkọ́ tó ẹgẹsù kéékèèké bẹ́ẹ̀ ṣe gbìn sébè ẹ wàá bu ẹbu yìí ẹbù sínú omi tẹ́lẹ̀ wá lọ ẹ̀jẹ̀ ọjọ́ omi odò tí kì í gbẹ ẹ̀jẹ̀ ọjọ́ omi odò tí kì í gbẹ tó wá gbẹ́jẹ̀ ń já ọ sí àwọn á lo omi ara omi kókó ẹni ní mọ́tòmọ́ rẹ̀ ń jẹ ọgbọ́ tójò bá fẹ́ rọ̀ láàárọ̀ kó omi tí dádúró lára kókó tí wà ní ugbó òun là á pè ní omi ẹni ni ẹ wàá máa mú ẹ já ewé kan ẹ máa fi gbọ́n omi yìí sínú abọ́ ńlá kan ẹ máa fi gbọ́n títí tí ó fi pọ̀ ṣùgbọ́n àwọn tó ọba lè rí omi ẹni nìyí ẹ lómi odò tí ègbẹ ẹ bù kó pọ̀ ẹ wàá da ẹbù yìí ẹ bù sínú ẹ rò pọ̀ ẹ fi wọ́n gbogbo oṣù tẹ fẹ́ gbìn Olódùmarè o ọyẹ máa gbé sùn náà lọ nígbà bá fi wọ́n èṣù yìí ń gánà làá gbìn o kí lẹ wí ẹ ti gbọ́. Ẹlẹ́kẹ́ ọ̀nà àjọba tẹ̀ nílé ìlú kẹfún orí mi pè mí jọ́jẹ́ mi kalẹ̀ o bórí bá ń dobìnrin láàmú ìyàwó àtẹ̀tẹ̀ gbé tó wọlé ọkọ tí ò ti rọ́mọ bí dákun mọ́mọ́ sọ́kàn nù. orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọmọ ọ̀dọ̀ àgbà Malu àǹfààní ara màálù ẹ bẹ̀rẹ̀ pé ká lè rí gbígbádó kódà á fi gbé kájú gbogbo nǹkan tá a bá jẹ òun là á fi gbìn ọmọ rẹ ò ní kú aya rẹ ò ní kú owó òdùnnú lọ́ọ́ pa ọ̀rẹ́ rẹ lọ́dún náà ẹ bẹ̀rẹ̀ pé ká lè fi gbé obì lọ́ọ́ fi gbìn gbogbo nǹkan ọ̀gbìn tí mo wọlé là á fi gbìn tó wá gbọ́ tí wọ́n bá gbin àgbàdo tó tẹ́gbẹ̀ẹ́gbẹ́ àbọ̀ gbèsè tó tẹ́gbẹ̀ẹ́gbẹ́ àwọn ẹbú yòókù tó ṣẹ́kù gbìyànjú kó bù ú sómi àwọn àjà kókò kan o lè tú koríko tàbí kó já ewé kó máa fi wọ́n sínú oko kò kú dandan kó kárí gbogbo oko yìí ó dúpẹ́ ayọ̀ àwọn èèyàn ti ń challenge mi tipẹ́tipẹ́ pé tó àwọn àgbẹ̀ tá ń dáko ẹ̀rí tí wàá ronú àsìkò ti tó báyìí. ọ̀pàwọ̀ dùnú nǹkan rẹ̀ oko yóò wù dáadáa torí àwọn ẹni bíi kan bẹ tẹ́gẹ́ pé wọ́n á máa kó oko èèyàn wọ́n paradà wọ́n di ẹranko wọ́n sì lọ́ọ́ kó nǹkan oko èèyàn bíi kan máa rí kó dóko kó rí pé àwọn ẹranko kan wọ́n ti wú gbogbo oṣù rẹ̀ tàbí oríṣiríṣi nǹkan kó ti ṣẹlẹ̀ nínú oko èèyàn wàá kó owó rọ̀gùrọ̀gù sórí oko kò ní jèrè kọ́bọ̀ gbogbo èèyàn àgbẹ̀ àsìkò ti dó kẹ́ máa ká owó wùtìwùtì kẹ́ máa ká wọlé ẹ̀sọ́ pọ̀ dé ní. ẹ̀sọ́ pọ̀ dé ní àwọn màálù àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀nà tí wọ́n ń lo àwọn màálù sí pọ̀ ṣùgbọ́n mo ohun tí ó ṣe wá ní àǹfààní àwo ìwé òde òní òun la sọ fún wa èyí tó lè kókó bẹ̀ à ní débẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n a máa fi solúgbòhùn wọn a máa fi ṣàfọ̀ṣẹ́ má béèrè lọ́wọ́ mi o má béèrè olúgbòhùn lọ́wọ́ mi o má béèrè àfọ̀ṣẹ́ lọ́wọ́ mi o ìnídọ̀ lóhùn o kò lè tètè kó rẹ̀ sọ́hùn o ẹ lọ wá ìfò jẹ̀bù ẹ sì lọ wá ewé ọmọ ní gèdègèdè ẹ ti wá tí ẹ ti tọ́jú rẹ̀ ewé ọmọ ní gèdègèdè yìí yọ jẹ wẹ́rẹ́ ewé ọmọ ní gèdègèdè èpo jẹ̀bù ẹ lọ yóò kúnná lọ́múlọ́mú ewé ọmọ ní gèdègèdè ẹ lọ yóò kúnná lọ́múlọ́mú ẹ wà lọ wá ìsànà tọ́nà kóso iye yòówù tó o bá rí lọ́ọ́ kórí lọ́múlọ́mú ewé ajé lọ́ọ́ kórí lọ́múlọ́mú
ẹlẹ́ẹ̀tì lọ kílẹ̀ wí ẹtì lọ ọ̀dọ̀bẹ̀ ẹ lọ wá ata ìjọsìn ẹ ń gbẹ̀yìn ọ̀ma ata ìjọsìn ata kélébé ẹ mọ̀ tó wọ́n bá ní kélébé ata wẹ́rẹ́ òun là á pè bẹ́ẹ̀ ẹ lọ gbogbo ẹ̀pọ̀ ẹgbẹ́ òkúná ṣùgbọ́n má jẹ̀mú rẹ̀ ni pé omi ọ̀gbọ́dọ̀ kàn ẹ̀ ní fomi sí omi wọlé wàá fi sí omi inú àgbọn gbígbẹ ẹ mọ̀ fọ́mi lòun náà ṣùgbọ́n sì yàtọ̀ omi àgbọn yẹn òun lẹ́ fi tá a bá rí omi àgbọn nítòsí àálòmi òfurufú wọ́n tó ń bẹ̀rẹ̀ pa àwọn ọmọ mi òfurufú ẹ̀yin máa dẹ́wọ̀n yìí náà ẹ̀mọ́ mi òfurufú tójò bá ń rọ̀ á gbé garawa tàbí ike á gbé sí àárín gbàgede àárín iwájú ìta ṣé àbọ̀ pé àgbé síbi ọ̀sọ̀rọ̀ tó ní àwọn arọ sí èyí tí bá ń fẹ́ lófurufú òun ni wọ́n máa dà sínú ẹ̀hún táwọn ń pè lómi òfurufú nù. tọ́ àálòun náà ẹ wàá gé ẹran yìí ẹgẹ sí mẹ́jọ tàbí kẹgẹ sí mẹ́rìndínlógún epo àtoyin òun là á fi ń ṣe ẹ ti ṣe é a ní ọmọ aláàmì ṣàdúrà sí kó ní bámúbámú kódà bí yàrá lè máa jẹ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta lóṣù èèyàn máa dúpẹ́ kò nídìí ọlọ́ọ̀dọ́ bàbá kan má lọ́ọ̀dọ̀ ìyá kan gbìyànjú ọlọ́ọ̀tọ́pá lọ́ọ̀dọ̀ sàlántọ́pá ewé tọ́ ọmọ yóò fi hàn ewé sòrò rà lẹ̀ yìí o wọ́n tọ́ ọ̀bádéwé mọ̀ kẹlúkẹlú wọn gbélé ọ lọ́wọ́ o àwọn tó dá ewé mọ̀ ní ẹ̀ lọ́ọ̀dọ̀ wọn ẹ lọ àjàrà tàbí ẹ lọ́ọ̀dọ̀ sàlá nítọ́pá ẹ̀yin náà wà lábẹ́kúta ẹ lọ ọ̀bẹ̀ kòdó ẹ lọ ọ̀tòkú tàbí kẹ lọ ọjà aláfẹ́ńwá tàbí kẹ lọ ọjà bá nìbàdàn gbòdè nìbàdàn ọ̀rànmíyàn nìbàdàn ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yin ará àṣàkẹ́ lọ Ṣàngó ọjà Ṣàngó lọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ̀ bá ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n bá nájà lọ́dọ̀ yín ẹ lọ ẹ̀sìn ẹjọ́ jiná bówó o lè fi jẹ̀kọ́ bówó o lè ra fùfú tì í bówó o lè tẹ̀bà ó sì jọ́ ká alágbàá ẹ̀ ń bẹ̀rẹ̀ pé sẹ́sẹ̀ mọ́ ọlọ lórí ẹ̀ bọ́sẹ̀ olùwọ́ lè kó jẹ́ kó mú kókó gbóná lé lórí wọ́n ló ní nǹkan iṣẹ́ yìí dáa gan ni ọmọ ò ní kú aya ò ní kú gbogbo kan máa lọ ní gbẹdẹmukẹ ara màálù ló wà àǹfààní yìí màálù ìgbẹ́ màálù ńkọ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ pé tó wúlò ká tó máa tẹ̀síwájú ẹ mú gègé yín ẹ kọ nọ́mbà yìí lẹ̀ àìbá mọ̀ ẹ pè nọ́mbà mi kọ̀ lọ ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ lè ti pè mí àbí kẹ ti pè nọ́mbà mi tí ò lọ kẹ máa wò pé kí ni ń ṣẹlẹ̀ ìsìn lórílẹ̀-èdè Nàìjíríà ni o ṣùgbọ́n ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ọ̀rọ̀ tó bá mi sọ jẹ́ ọjọ́rọ̀ tó nítumọ̀ o kì í nípa ọkọ̀ sọ̀rọ̀ kan kálẹ̀ o níbi ẹlòmíì bàjẹ́ dé yọ̀ máa sọ pé ewé tẹ ẹ béèrè ń bo láti rí sọ́mọ́ bá wọn pé nkéwé ni lọ́jọ́ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ń bàbá lọ síbí tù tí dókítà tó kọ oògùn fún tó tún béèrè lọ́wọ́ dókítà pé ọ̀ tó máa fún fámásì lọ́ọ́ lọ òwò náà lọ kẹ́míìsì àwọn olóògùn ògùn ìbílẹ̀ ni ọ̀ lọ ṣà àwọn eléwé ọmọ ọ̀tọ̀ ní lékúlẹ́jà ọ̀tọ̀ ní eléwé ọmọ wọn papọ̀ àwọn tó máa ń ta lékúlẹ́jà ọ̀ máa bá ẹran tí wọ́n ti bà ọ̀ máa bá eku kílà pé ọ̀gá gbígbẹ ejò gbígbẹ nǹkan àwọn ilé lékúlẹ́jà nìyẹn eléwé ọmọ àṣẹwé àṣegbò lọ́ọ̀bà lọ́dọ̀ wọn ẹlòmíín sì ń tewé ọmọ yóò tún ta lékúlẹ́jà ọ̀pápọ̀ mọ́ra wọn kò yé yín ọ̀dọ̀ wọn ni ẹ máa lọ tàbí kẹ́ ẹ bẹ àwọn àgbẹ̀ tó dá ewé mọ̀ tàbí ọdẹ àwọn tó déwé mọ̀ nù ẹ̀sùn oorun òkùn ẹ̀yà létí yín
ẹ lè ti gbá àwọn fídíò mi kan tí mo ti ṣe láti bí ọdún mẹ́fà ti pẹ́ nígbà mo wà ní Bàrígà àbí gbà rẹ máa tá a máa lọ ṣe prógámù lórí rédíò nìbàdàn kankan ẹ tó yìí gbọ́ o wọ́n yá mi tẹ́ ti rí fídíò mi lórí YouTube mo dáńlóòdù ẹ̀ síbẹ̀ ní látòrí Facebook o gbogbo bá a ṣe wí ńgbà yẹn bẹ́ẹ̀ kọ́ ni níṣìí o tá a pẹ́ ẹ̀wọ̀n tó bá béèrè nǹkan 2000 ní tá a pẹ́ lápò méjì owó bẹ́ẹ̀ kọ́ o ó ti yàtọ̀ tipẹ́tipẹ́ o ẹ fẹ́ tọ́jú ara ni àbí ẹ fẹ́ ṣèbéèrè nípa ìrìn àjò ẹ kàn sí wa lórí WhatsApp àbẹ́kọ̀ owó lẹ́sàn o tẹ́bá tó tẹ̀wá sẹ́tẹ̀ ní agbè fún DHL àbónímọ́tò ẹ̀yin lẹ́sànwó kì í ṣàwá o kẹ gbọ́ kẹ mú ọwọ́ o ẹ fẹ́ jẹ́ WhatsApp group ni àbẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ nọ́mbà sẹ́yìn ẹ fi join WhatsApp group òun ni MTN ti ń fún yín yìí àbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ náà òun náà MTN ti ń fún yín yìí nọ́mbà méjì péré ni ń fún yín ìyókù ẹ máa bá pàdé lórí YouTube nọ́mbà mẹ́rin péré ni mò ń rìlíìsì kalẹ̀ níbẹ̀ ọyọ mú gègé yín ẹ̀kọ́ +23480 3298 3298 ọgbọ dáadáa +23480 3298 3298 ọyọ àgbà tó nílẹ̀ èdè bẹ̀rẹ̀ ọmọ ọ̀dọ̀ +229 54 65 1928 mo ti yá lójú +229 54 65 1928 nọ́mbà méjèèjì ń ṣéèfù ẹ̀ ọmọ ọ̀dọ̀ ẹni á tẹ̀síwájú lórí ẹ̀ ìgbẹ́ màálù mẹ̀ládé ìgbẹ́ màálù ìgbẹ́ màálù. gbogbo lọ́wọ́ kádàrá rẹ̀ ní orí ẹni ní tó yẹ ni gbogbo nǹkan fọláyé fi ṣe ni baálé ilé tó ti ṣàṣìṣe tí èsì ní owó lọ́wọ́ o orí rẹ̀ mọ̀ ni ó fẹ́ pè láwùrọ̀ kó o pè láwùrọ̀ kùtùkùtù wò yá yìí kó o bá kádàrá rẹ̀ sọ orí ẹni ní pé tó yẹ ni nílé ayé ẹlẹ́dẹ̀ ẹni làjíṣẹ́ dákun orí inú mi jọ̀wọ́ mọ́mọ́ bá tó òde jẹ́ mọ́ mi lọ́wọ́ ò jẹ́ kí n lárí. Àló ìgbẹ́ màálù gbogbo ohun tó bẹ̀rẹ̀ látara màálù tẹ́ débi eégún rẹ̀ oògùn ni èyí tẹ̀ lọ bí ìnáwó sátidé ìnáwó gbèsè ọkàn mi èyí tẹ̀ lọ bí ó wà mẹ́ eégún ẹran tẹ́ ẹ̀ máa jẹ tẹ́ ẹ̀ máa sọnù oògùn ni màálù níbi wọ́n ti pa màálù tí wọ́n ń kún màálù lọ́wọ́ àwọn ẹran tí alápàtà ń sá eegun tí ń sá abẹ́rẹ́ tí ń ta dànù oògùn ní ọ̀tí ìgbọ́ ọ̀dà kan mọ̀ kódà bí àwọn alápàtà ẹran bí wọ́n ti ń ta ẹran pákó alápàtà tí mú jẹ ojoojúmọ́ oògùn ní bẹ́ẹ̀ ni à ń bọ̀ abẹ́ tí ogun ọ̀bá pọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí ohun tó ní kọ́ má ga láyé àwọn bàbá wa máa bìlù wí kíní kan wá ní ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ máa ní láárí ènìyàn ní ọ̀jẹ́ báwo oògùn owó kiri mọ́ àwárí ara rẹ ni ọ wá ṣàwárí ara rẹ kò sì tẹ̀lé kìlọ̀ ẹ gbọ́ orun òkun yìí ìgbẹ́ màálù kòkòrò ká máa múyàn ní ẹsẹ̀ àwọn Yorùbá ń pè ní jomijomi wọ́n pè ní jomijomi níbi ọmọ níka ẹsẹ̀ níbi kọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ń bi ka ọmọ níṣẹ́ kọ̀ọ̀kan wáyé tá a bá la ẹsẹ̀ wa ẹ̀hẹ́ ń bi ọmọ ọ̀ka ẹsẹ̀ wa tẹ́ ẹ pé kòkòrò ká máa múyàn ń bẹ̀ tí ó máa somi tí ó máa dùn yàn gbẹ́gbẹ́gbẹ́ òun ni Yorùbá pè ní jomijomi. tàbí bí àtẹ́lẹsẹ̀ tí ó máa kán lómi ìgbẹ́gbẹ́ tí ó fọ́tọ́ bá bẹ́ẹ̀ fẹsẹ̀ tẹ́lẹ̀ báyìí yóò máa dùn kùsùn lójú ọgbẹ́ máa bọ̀ ìgbẹ́ màálù lọ́wọ́ wá ìgbẹ́ màálù gbìyànjú kọ wá bí agolo kan kò kò sí ó bomi sí ọ wàá lu àlùbọ́sà yóò sàn díẹ̀ bùúsì òbú òtóyọ lọ kókúnná lọ́búlọ́bú bùúsì ẹ̀tùbọn òríjínà bùúsì ẹ̀ ń tẹ̀lé mi o ṣá ń tẹ̀lé mi ọ̀yàgbé kórì náà
gbé kaná ọyá máa rò yá máa rò àmọ́kàn ni o àmọ́kàn ni o ní gbogbo náà yẹn fàì kò fi rẹ ló bẹ́ẹ̀ láàrin jọ́ mẹ́ta ó dohun gbàgbé ó ti kí ni mo pè é ó dohun gbàgbé yára yóò lọ ni bẹ́ẹ̀ ni n tà ń pè ní jomijomi yóò lọ ni ṣé nǹkan ayọ̀kátà wa wúlò fún ó jù bẹ́ẹ̀ lọ kòkòrò tí máa múni látẹlẹsẹ̀ tẹ́sẹ̀ máa kan ní gbẹ́gbẹ́gbẹ́ yẹn ní gbogbo náà ọ máa fira ọ wà kiri kan ọ fi bù ọ máa yẹra ọ máa ju ọ wọnú ó dàbí èèyàn tẹ nǹkan mọ́lẹ̀ kí ẹ̀ ṣe pé bóyá ẹ̀wọ̀n sa ní nǹkan dàbí bóyá ọ̀fẹ̀sẹ̀ gbọ́ pàlámbá ọgbọ́ ìwòsàn yóò wòsàn ìgbẹ́ màálù àádàdúró báyìí torí owó tẹ ìfura dátà kẹmá ni pé bàbá yìí fẹ́ jẹ gbogbo owó dátà yín tán a máa tẹ̀síwájú ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà níbo láti gbé níjọ́ mi a gbé láti orí màálù náà là á padà sí o orí màálù náà là á tún padà sí a gbé láti bí ọpọlọ rẹ̀ a máa bá a bọ̀ ẹ̀ ń béèrè pé etí rẹ̀ ń kọ́ a ní gbogbo ẹ̀ lásọ ẹ má dára yín láàmú à ń bọ̀ tí ẹ débi egun tẹ jẹ́ ń patí tẹ dùnú gbogbo ẹ̀ lásàlàyé lé lórí ọlọ́run ọba lọ́gbọ́n o ẹ̀dá kan ọgbọ́n ta kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà òun la ṣíà rẹ̀ pẹ̀lú ìwọ náà ṣíà pẹ̀lú èèyàn á dára fún yín o orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà yé o ire kábíyèsí. torí báyé bá yá ni lásán báyé bá yá ni burú bá kátàyé bá yá ni lówó ó sì lè rìn jìnnà tí wọ́n láyé ìyẹlẹ̀ bẹ́ẹ̀ rọ́jò aráyé bí o orí mi lànà ire fún mi orí lè kú fílà orí lè já sí lánàá fò orí làkàn àrán fílà ìrókò orí mi pè mí jẹ́ kí ní láyé o láyé tí mo wá.